Africa Content TV. Wọ́n yóò wá jẹ́ kiri wọ́n gbé bọ̀ wá wọ́n gbé sábẹ́ ẹ̀ṣọ́ wọ́n náà wọ́n yìí wá àtẹ̀gbẹ́wò àtẹ̀lé wọn pẹ̀lú yẹn yìí. Wọ́n lọ yẹ̀ mí ní iṣẹ́ yẹn fún wọn fúláàtì ni mo láìkì gbogbo lè yan ní. Abọ́sọ̀rọ̀ yìí ló jẹ́ kí n Bàbá débẹ̀ o, ọdún pápá o, ọdún kàṣíwẹ̀ ìgbàjẹ́ o. Àbọ̀kílẹ̀ pọ̀tọ́ lọ́ṣọ́, bí ọ̀pọ̀tọ́ lọ́ṣọ́ tó tún bí bèbè ṣẹ̀ṣọ́. Àpọ̀ ìsí ẹ̀ lọ́jọ́ bí tòkè arẹ́dọ́. Mo ní tọ̀nà tọ́rọ́ sọ́nù fẹ́ sọ̀rọ̀. Tó kásí sálẹ̀ kọjọ́ tí ti kọ̀nà kó. Aṣá ni mo pè ó dá ṣáàlẹ̀ kì í ṣaṣá. Sọ́ní sálẹ̀ kó tí mo ní kí gbàdí dáadáa. Kátó wálé tí mo kú mo làágùn sí èrè. Kí n dídí ti rú fún mo làágùn gan. Aṣọ́mọ̀gé náà ni ọmọdé olùkọ́ tó lọ́ṣọ̀ tó tún bí ìgbèrè ṣẹ̀ṣọ́. Akọ ìsí ẹ̀ lọ́dọ̀ bí ìtọ̀kárẹ́ mọ́. Ṣẹ́ni tọ̀nà tọ́rọ́ tọ́nu fẹ̀rún tọ̀rọ̀. Ó yẹ kó ti rí ẹ̀ nígbà tó kì í ṣọmọ rọ́. Ìṣe ní sálẹ̀ kó tí mo ní kí gbà ní yàrá. Ká tó wálé tí inú kò kó làágùn làágùn wẹ́. Ọmọ alálẹ̀kọ́ ló ló ń gbádùn áàtìrì mi. Ó ní kí káwọn gbóhùn fẹ́ di áktírẹ́sì. Ó wá mi wá ní mo bá sọ bíṣọ̀fù. Tó lóyún ni mo bá kó aṣọ. Bàbá ìbàdàn náà oníṣàn mi. Wọ́n ní imagination ni màá fi ṣe ìyáṣà fún ẹ. Wọ́n máa ro. Wọ́n ní imagination ni màá fi ṣe ìyáṣà fún ẹ. Ìwọ ṣe kọ̀ńtólà ilé iṣẹ́ ẹ̀ fún ìsèǹtì. Lẹ́nu ṣe bí ọlọ́pàá sóhun ọ̀daràn mi wá ilé ìfòrò kọ̀ọ̀kan. Gbàmílẹ̀ èdè sáré pàṣẹ́wọ̀n rẹ̀. Bóyá ó lè rà kó wà ọ̀bẹ̀ kó jáde. Ìṣẹ́kúṣọ tó yá bá ṣe ìṣẹ́kúṣọ tó. Sọ̀rọ̀ bí mo ń gbà, Mr. Mabuelos. Ọmọ orin gbẹ́gbà ni wọ́n lò wọ́n ní ìjọ. Sọ̀rọ̀ bí mo ń gbà, Mr. Mabuelos. Ọmọ orin gbẹ́gbà ni wọ́n lò wọ́n ní ìjọ. Oṣù pàṣẹ ìdìbò àkọ́kọ́. Sọ̀rọ̀ bí mo ń gbà, Mr. Mabuelos. Ọmọ orin gbẹ́gbà ni wọ́n lò wọ́n ní ìjọ. Sọ̀rọ̀ bí mo ń gbà, Mr. Mabuelos. Ọmọ orin gbẹ́gbà ni wọ́n lò wọ́n ní ìjọ. Ọmọ
ló dé.